àwa ìpínlẹ̀ Ọ̀ṣun la lòṣèlú 2026 torí pé ìdìbò tiwa ti ń kànlẹ̀kùn gbàgbàgbà á yan gómìnà tuntun. So having said that, láì ṣòṣèlú ló jẹ́ kí n lórí ọ̀fẹ́ láti jáde wá láti wá sòótọ́ ọ̀rọ̀. ẹ bá ń pín kínní yìí kó dọ́dọ̀ àwọn ọmọ Ẹdẹ, kó dọ́dọ̀ àwọn ọmọ Ilé-Ifẹ̀, kó dé ọ̀dọ̀ gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun. ẹni tó pòsì kínní ọ̀nà kó dọ́dọ̀ rẹ̀ àpilẹ̀kọ kan ni mo rí. ẹni tó pòsì rẹ̀ lórúkọ rẹ̀ a máa jẹ́ Excellency Máyọ̀wá Àmọ̀tẹ́kùn. Excellency Máyọ̀wá Àmọ̀tẹ́kùn ó dùn mí n ò rí táàgì. tẹ bá ń rí táàgì ẹ̀yin tẹ mọ̀ yán táàgì Máyọ̀wá Àmọ̀tẹ́kùn, ẹ bá ń táàgì Máyọ̀wá Àmọ̀tẹ́kùn. Máyọ̀wá Àmọ̀tẹ́kùn o, Máyọ̀wá Àmọ̀tẹ́kùn o. So ẹ̀yin tẹ bá súnmọ́ ẹ dákun ẹ bá ń pín program yẹn because ọ̀rọ̀ ńlá ni, ẹ̀sùn ńlá ló fi kan Ilé-Ifẹ̀ àti àwọn ọba tó jẹ nílé-Ifẹ̀ látòrí bàbá wa Jẹ̀gbẹ̀nẹ̀bí àti Àkún, ọba Okùn Adé Síjú Adé Olúbùṣe kejì ẹ̀bìtì kí mọ́ pèrè, títí lórí bàbá wa His Imperial Majesty Ọọ̀ni Adéyẹyẹ ní Tògówòsè Ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì, Ọ̀jájá tó fìdí ọlọ̀tẹ̀ jálẹ̀. ọ̀rọ̀ ńlá lọ̀rọ̀ ọ̀hún, ẹ bá ń pa àwọn ọmọ Ifẹ̀ kí wọ́n súnmọ́ mi, kí gbogbo ọmọ kóòtù gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun pápátá lọ́rọ̀ yìí kàn. So òní náà ni mo rí onítọ̀ ń fi píkṣọ̀ Ọọ̀ni àná ọba Okùn Adé Síjú Adé Olúbùṣe kejì sí àti píkṣọ̀ gómìnà Démọ́lá Adeleke. ó wá kọ táìtù ọ̀hún reasons Ife people hate Adeleke family since 1992. yóò wù mí táwọn ọmọ Ẹdẹ bá lè tẹ́tí wọn bẹ̀lẹ̀ jẹ́ tí wọ́n lè gbọ́rọ̀ yìí. ẹ bá ń pa àwọn èèyàn díẹ̀ wọlé ká tó bẹ̀rẹ̀ ká má fọ̀rọ̀ ṣòfò, ó wà very very important. torí àǹfààní information ni pé ká disseminate ẹ̀ kó débi tá a fẹ́ kó dé. kí ni tó sọ? Reason Ife people hate Adeleke family since 1992. There are indications that Governor Adeleke will lose again in Ife in August. He lost here in 2018 and 2022. The family have never enjoyed cordial relationship with many people in Ife, dating back to the butchered Third Republic when Senator Isiaka Ademola Adeleke served as governor of Osun State. Several historical and political developments are often cited as reasons for this lingering resentment. wàhálà yẹn ti bẹ̀rẹ̀ látàrí ayé Isiaka Adeleke láyé SDP NRC. gẹ́gẹ́ bí ẹni tó kọ kínní yìí, bàbá wa Ọọ̀ni àná ọba Okùn Adé Síjú Adé wọ́n ní candidate wọn support Isiaka Adeleke. èmi àtẹ̀yìn tá a bá fẹ́ jánu àwọn sọ pé kí làwọn ọba ń wádìí òṣèlú. meanwhile kí làwọn ọba ò lè wádìí òṣèlú? kí làwọn ọba ń wádìí òṣèlú? kí làwọn ọba ò lè wádìí òṣèlú? so ò ní wípé sorry o. ẹ má bínú o. kí làwọn ọba ò lè wá nídìí òṣèlú? òye yé mi, òye yé yín pé tí election bá ń bọ̀ gbogbo ẹni ó fẹ́ díje ní ó máa lọ sí palaces káàkiri. bó fẹ́ lọ sí House of Rep, no, bẹ̀rẹ̀ láti House of Assembly, State House of Assembly, tó o bá fẹ́ lọ àwọn ọba tó wà ní local government yẹ ó consult wọn,
àwọn stakeholders ó consult wọn ó wá fẹ́ lọ sí Federal House of Representatives gbogbo local government tó wà ní federal constituency ẹ àwọn ọba tí ń bẹ ń bẹ you must visit them. Lo and behold ṣé ká mọ̀ parọ́ tanra wà bí àparọ́ díẹ̀ kò sí ẹni tí díje tí lọ sọ́dọ̀ ọba kan lọ́wọ́ òfo ó mú nǹkan lọ ó mú bí lọ obì ẹ̀ sì gbọ́dọ̀ gbó ńgbà tó bá débẹ̀ ìwọ náà wà pàṣẹ èdè àwọn ọba pé ẹ dákun kábíyèsí o tèmi ni ẹ ṣe o ẹ bá support wa o ẹ support wa o nǹkan kan àwọn ọba ọdẹ jẹ ọ ní hò ṣùgbọ́n nǹkan ẹyọ kan tí gbogbo ọba gbọ́dọ̀ ṣe ni pé gbogbo olóṣèlú tó bá ti wá sọ́dọ̀ wọn nǹkan bá mú wá ẹ̀tọ́ wọn ni àjẹmọ́nú ni kí wọ́n gbà bí gbogbo ọba ti bá ràn lọ́wọ́ wá ìfọwọ́sowọ́pọ̀ bá wá kí wọ́n sọ pé àwọn ti gbọ́ gbogbo yín la support o a wá nísìn ọ̀dọ̀ yín la wá b wá nísìn èyí là ń tẹ̀lé c wá nísìn tìyín là ń ṣe d wá nísìn ńgbà tó ju ọ̀fọ́ èyí là á tẹ̀lé ń tọ́ka àwọn ọba nìyẹn kò sí ẹni tí ò kí ní candidate nínú anything tó bá fẹ́ ṣe láyé tó bá ti jẹ́ èèyàn méjì àbí jù bẹ́ẹ̀ lọ ni wọ́n ń fàì fún nǹkan kan tàbí tán ń díje fún nǹkan kan tàbí tí wọ́n fẹ́ ṣe nǹkan kan tàbí tán fẹ́ wọ nǹkan kan ẹ gbọ́dọ̀ ní ẹ máa ní preference bọ́dọ̀ ọba ṣe dá wa ni èèyàn kan ló fẹ́ jókòó bì kan àwa lé èèyàn mẹ́ta ń bẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta la wá fẹ́ràn sáàtì àwọn mẹ́tẹ̀ẹ̀ta bẹ̀ ni ń gbọ́jẹ́ pé nìkan péré wọ́n fẹ́ dandan ni ká lọ fẹ́ nìkan ẹni tó máa wù mí lè mọ́ wù ọ́ ẹni tó máa wù ọ́ lè mọ́ wù àwọn ẹni tó máa wù àwọn lè mọ́ wù àwa bọ́lọ̀ ọba ṣe dá nìyẹn bọ́lọ̀ ọba ṣe pin nìyẹn so gẹ́gẹ́ bí ẹni ṣe sọ wá ní ọbọ̀kun Adésíjú Adé wọ́n ní candidate tí wọn ò tẹ̀lé Isiaka Adeleke jẹ́ kàtà síwájú. The late Ọọ̀ni of Ifẹ̀ ọbọ̀kun Adésíjú Adé Olúbùṣe II was known for his frosty disposition towards the Adeleke family, and many observers believed his attitude stemmed from political disagreements during the early 1990s. The crisis reportedly began when Onisiju Ade supported former member of the House of Representatives for Ifelodun Federal Constituency and current chairman of the Southwest Development Commission, Chief Oladipo Oladosu, to emerge as the governorship candidate of the Social Democratic Party, SDP. Beyond openly backing Oladosu, the late monarch was also said to have mobilized SDP delegates from Ife in his favor. Senator Isiaka Adeleke allegedly viewed this move as an act of political hostility. Now, lẹ́yìn ìgbà tó ní sọ́pọ́ọ̀tì Oladosu, wọ́n tún pàṣẹ́dì àwọn ọmọ Ifẹ̀ tó jẹ́ délégéètì pé kí wọ́n sọ́pọ́ọ̀tì ẹ̀ ó di méjì. But at the end of the day, Isiaka Adeleke ló wọlé fún primary. Òun ló díje òun ló sì wọlé ipò gómìnà to the best of my understanding. Ìyẹn support mi ìyẹn support mi mo padà débẹ̀. One thing is n kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ókè o wọ́n dìtẹ̀ mi o wọ́n fẹ́ kí n débẹ̀ o wọ́n èdè sí mi o but at the end of the day ó padà já mọ́ mi lọ́wọ́ máa kọ́kọ́ appreciate Ọlọ́run fún yẹ. Then àwọn tí ó tẹ̀lé mi tẹ́lẹ̀ máa wá jẹ́ kán rí reason náà fi gbọ́dọ̀ tẹ̀lé mi tó fi yẹ kán tẹ̀lé mi àti fi tán fi gbọ́dọ̀ support ìṣèjọba mi. Màá fà wọ́n mọ́ra ni the best thing téèyàn fi lè ṣe ilé ayé ọ̀rẹ́ làwọn akọ́ rẹ̀ kì í ṣọ̀tá. Màá fà wọ́n mọ́ra láti convince wọn kí wọ́n fi mọ̀ wípé ok n ta fẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọ̀bọ̀ ṣe ṣùgbọ́n lẹ́yìn náà ọ̀bá dì. But unfortunately òṣèlú ẹ̀tanú là á máa ń ṣe ní Nàìjíríà ara máa ń kan wájú a dẹ̀ máa ń take gbogbo nǹkan personal. Support mi àbí kò sí wàhálà èmi náà fẹ̀tọ́ yín dùn yín wọ́n ṣe bẹ́ẹ̀ anybody tí ó wà àtijọ́ lórí ọ̀kì ń ṣe bẹ́ẹ̀. Gbogbo ayé ọ̀gbọ́dọ̀ fẹ́ rẹ̀ tí gbogbo ayé bá ti fẹ́ rẹ̀ wẹ̀yìn ẹ̀wò ti fẹ́ kùnú ikú ń bọ̀. So orin máa jó lọmọ wẹ̀yìn wọn ń kọ́ fún ọ. Orin a ó mẹ́rin jọba ẹ̀wẹ̀kú ẹ̀wẹ́lẹ́ a ó mẹ́rin jọba ẹ̀wẹ̀kú ẹ̀wẹ́lẹ́ èrèkárìlẹ̀ ọ̀wá àjọba ìwòyí ọ̀la rẹ̀ agada a máa ṣe kéré ẹ̀jẹ̀ a máa ṣe bàlà ni wọ́n ń kọ́ fún ọ̀nà. So kí wàá la Adeleke ṣe? Okay. Senator Isiaka Adeleke allegedly viewed this move as an act of political hostility. Upon assuming office as governor, critics claimed that Adeleke retaliated by sidelining Ife in the distribution of government projects and appointments. Bó ṣe ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nù lóòótọ́. I was aware. Ilé Mọ́sáwà as at 1992
as at 1992 then a máa ń ṣe man o war, so man o war police dẹ̀ lèmi èmi máa ń wà náà tán máa ń yàn tí gọ́vnọ̀ káàkiri tí gọ́vnọ̀ bá ń lọ sílùú kan láyé Peter Obi láyé Anthony Idofia nígbà tán padà gbàjọba. So now ngbà Adeleke débẹ̀ kò náwó iṣẹ́ ìríjú ẹ̀ d'Ile-Ifẹ ngbà tí ó yàn àwọn èèyàn sípò kànrìnkànrìn kò mọ́mọ́ Ile-Ifẹ láti jẹ́ kó yé kábíyèsí pé èmi tẹ̀lé o mi mọ́ adébẹ̀ yo mi náà wá fẹ́ lọ agbára mi to the best of my understanding kábíyèsí ọba ìlú kan ńkọ́ ló dídí ìlú o lóòótọ́ ẹ máa fọkàn sí pé kábíyèsí represent ìlú interest kábíyèsí kọ́ ní interest aráàlú ń gbà mí and àwọn olóṣèlú tán lọ sọ́dọ̀ kábíyèsí ẹ kàn lọ síbẹ̀ fún recognition ni o sorry to use that language, you are just going to our obas for recognition, merely recognition and endorsement, because no oba will force anybody to vote for anybody. n kábíyèsí bá sọ bẹ́ẹ̀ fún wa tẹ́ n bá délé tí n bá change nǹkan àbí tí n bá dé polling unit ṣe tẹ̀lé mi débẹ̀ ni mo lè I will always vote my mind. That is my nature. Nílé ayé mi I always voted my heart. ẹni tí wọ́n dìbò fún lè má wọlé o kì í kàn mí màá tẹ́ ọkàn mi lọ́rùn ń délé pẹ̀lú ìdáláre. Nobody can buy me for vote, kò sí iye tẹ́ ẹ fẹ́ fún mi láyé. Give me anything màá sọ pé ẹ ṣe sàrà ni o, but anything to change my mind never, kò lè wáyé. ẹ lè fún mi lówó kí n fi campaign fún olóṣèlú, that one is normal. kò túmọ̀ sí pé olóṣèlú tí mo campaign fún ni màá dìbò fún, ó lè má jẹ́ candidate tọ̀dọ̀ mi, ó lè má jẹ́ tó wù mí, ó lè má jẹ́ tí mo ní fọkàn tá àti gbàgbọ́ nínú ẹ̀. I vote personality, not political party. Kò sí ntọ́kàn mi pẹ̀lú APC, kò sí ntọ́kàn mi pẹ̀lú PDP, kò sí ntọ́kàn mi pẹ̀lú SDP, kò sí ntọ́kàn mi pẹ̀lú Akọ́ọ̀dù, kò sí ntọ́kàn mi pẹ̀lú Labour Party. Ntọ́kàn mi ni personality ẹni yẹn. Kí ni antecedent yẹ? Àṣélẹ̀ làbọ̀ abá lọ́dọ̀ mi, àfọ̀tẹ́lẹ̀ níjọ́mọ̀ mi gbẹ́nà, kí ló ń tọ́ ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó fi ní ìdìbò fún sí, tàbí tá a fi gbọ́dọ̀ tàbí tá a fi lè dìbò fún. Oríṣiríṣi nǹkan ní lọ nípínlẹ̀ Ọ̀ṣun báyìí, oríṣiríṣi ìròyìn là ń gbọ́. Wọ́n ní agbára òkè wọ́n máa lò ó, mo ní ẹja máa wò bọ̀. Agbára kínní kan wọ́n máa lò, ẹja máa wò bọ̀. Àwọn èèyàn kan nísìnyí wọ́n ti ń san 50,000 fún wọn lóṣooṣù, owó kádàrá wọn nù, because ẹ ti ń san 50,000 fún yàn tó sì jẹ́ pé àwọn ọmọ ẹgbẹ́ wọn náà ń san fún o. Because ọmọ tó sọ wípé wọ́n san 50,000 mo náà gbọ́ pọ́n san fún àwọn èèyàn, mo wá ní ṣé wọ́n náà ti lọ rẹ́gísítà ni, ó wá ní àwọn ọmọ ẹgbẹ́ wọn ni wọ́n ń fún. Òṣèlú Nàìjíríà àti bá débi pé ẹgbẹ́ òṣèlú ni ó mú ọ lọ síbi tó ti rẹ́gísítà fún voters card, kan tó máa fún 50,000 wọ́n ti lè gba voters card yẹn sọ́wọ́ mo lè lọ fi dìbò fẹ́ lómi létà. Ìgbé ayé tá ń gbé nù, afẹ́fowó ra àwọn èèyàn this time around ní àfẹ́ conscience wọn mọ́. Wọ́n ní Tinubu ó lo agbára mú nírọ́ ni, ọmọjá ti kúrò níye tó wà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Tinubu can never force anybody on us. Ayé ìgbà ẹ ti lọ, tó bá dàsìkò Tinubu á dìbò fún Tinubu lálàáfíà. Kò túmọ̀ sí pé Tinubu máa go against wíìlì àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun, ẹ̀ tó bá wù wọ́n ni kó dìbò fún, ìbáàjẹ́ A ìbáàjẹ́ B, ibi tó bá wù wọ́n ni kó dìbò fún. Torí gbogbo eléyìí nìsín manipulation ni. Ẹ jẹ́ n bá síwájú díẹ̀ sí. Only throughout his short-lived administration which lasted less than 2 years. Abẹ́rẹ́ nǹkan ẹni tó lòun ó lu agbára léèyàn lórí ó náà pẹ́ ń bẹ̀ táwọn ológun fi gbàjọba lọ́wọ́ wọn. Ọ̀pọ̀dún méjì ìjọba wọn ọ̀pọ̀dún méjì àbí ọ̀wá tán. Gbogbo ń tá a bá dẹ̀ sílẹ̀ ọ wà lákọọ́lẹ̀. Ká ní òjòjú mẹ́ran ká lọ́rán tí wọ́n ń gbà náà bí ó sì wà lákọọ́lẹ̀ lónìí bá ṣe mọ́ ká lónìí náà nu. So ìṣèjọba Démọ́lá àbí iṣẹ́ Adeleke ọwọ́ sẹ́gbẹ́ kan. Now
which lasted less than 2 years before the military takeover, no single project was executed in Ife land. The only notable appointment reportedly given to Ife was the Commissioner for Education position, while 6 commissioner slots went to individuals from Ede, the hometown of the governor. The same thing náà sì ń ṣẹlẹ̀ báyìí. Do you know the reason why tínú kìí fi bí èmi? Ó ní wípé bọ́n fún wèrè lọ́kọ́ ọ̀dọ̀ ara ẹ̀ ní ó roko sí. Ẹni ìlú tí kìíní ọ̀n bá bọ́ sí ọ̀dọ̀ aróńtọ̀ náà ni ó ṣe sí. Kò sẹ́ni tí èso sí di òru tọ́mọ rẹ̀ ọ̀wà àwòrò dé tí ò ní sọ pé oró ọ̀wọ̀ púpọ̀ lónìí o ṣùgbọ́n bíi 5 tí mo rí ìwọ náà gbà kan. Ẹnìkan ní wáyé tó jẹ́ pé àwọn tó súnmọ́ Tinubu ni Tinubu ń pè mú ní tó bá jẹ́ ìwọ ńkọ́ èèyàn tẹ̀yàn bá trust ntọ́ntọ̀ sọ débẹ̀ ni wípé àwọn ní tí n bá ṣòṣèlú ó lè mi náà máa wà corrupted mo ní no. Ó ní kò rí bẹ́ẹ̀ ó láwọn tí mo mọ̀ ní mo máa gbéṣẹ́ fún mo ní yes torí pé àwọn ni mo trust àwọn ni mo mọ capability wọn. Mo ní yẹn certain gbogbo ẹ tó bá dépò ìjọba àwọn tó súnmọ́ náà ni ó gbéṣẹ́ fún. Àwọn náà ni ó gbéṣẹ́ fún. So Adeleke yan ọyàn àwọn èèyàn lọ́dẹ lẹ́dẹ Isiaka Adeleke náà ṣe the same thing Demola Adeleke náà ṣe the same thing ẹ mọ̀ jẹ́ àparọ́ tanra wa. Mo ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀. So wọ́n á fi Commissioner of Education sí Ile-Ifẹ díẹ̀ tó nù nǹkan ní nǹkan. Wọ́n fi Commissioner of Education sáà fi Commissioner ìlú tó wà nípínlẹ̀ Ọ̀ṣun pọ̀ Ile-Ifẹ nìkan kọ́. Yes, àìmọye ìlú ni wọn ò pín kankan débẹ̀. So, according to accounts from the period, a delegation sent by the Ohun of Ife to the governor's office to complain about the perceived neglect was embarrassed when the late governor allegedly remarked, and I quote, "Owó ni mo fi ra ìbò Ifẹ̀." Bí ẹ wá, ẹ má bèrè nǹkan kan lọ́wọ́ tèmi o. Ṣé fínú fẹ́dọ̀ dìbò fún mi fẹ́ ni bí mo sanwó fáwọn tó dìbò fún mi ni owó ni mo fi ra ìbò Ifẹ̀. Wọ́n ní ntí di Isiaka Adeleke ṣẹ̀rùbà wọn ntọ́ sọ́ngbà yẹn nìyẹn. Translated as, it was money I used to buy Ife votes. However, the military intervention that terminated the civilian administration in 1993 also brought an abrupt end to what many in Ife described as an era of political impunity and nepotism against the ancient town. Ṣé mọ̀ wípé ọwọ́ ní síwájú ijó àlọ́ ní síwájú ìjà ẹ̀ ń bá dami síwájú ní tẹ̀lẹ̀ tútù. Bí kábíyèsí ọba gbéléjú èyàn ní àná láti campaign fún ẹnìkan against ẹnìkan kárí ọba ò gbọ́dọ̀ gbé òṣèlú léjú òṣèlú abẹ́nú lọ́ba máa ń ṣe. Kò sẹ́ni tí wọ́n fẹ́rú kan náà tí ò ní bọmọ jẹ́. Isiaka Adeleke is a woman being. Bọ́ bá jẹ́ mi lè ẹni tíjà ọba ní ìpínlẹ̀ lọ́kùnrin wọ́n possibly tó bá jẹ́ mi náà ó ṣe é ṣe kémi náà ó ṣe jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n kálẹ̀ mi èmi ó ti yin Ọlọ́run ntọ́pọ̀lọpọ̀ èèyàn bí tó wá já mímí lọ́wọ́ nkọ̀kọ́ rá bàbá ńlẹ̀ nù lé nkọ̀kọ́ yíra ńlẹ̀ fọlọ́run pé you are wonderful upon all odds pẹ̀lú oríṣiríṣi nǹkan tí mo face ó sì padà já mọ́ mi lọ́wọ́. Then I will now unite them, relate with all of them. Why? Torí pé second term ló ní pẹ́ dé ntí mo bá ṣeun ni wọ́n fi judge mi fún second term. Well, ẹyẹ èèyàn mi tó wà ní London, America, Canada, Germany, European countries ṣé ẹ gbàgbé our Yorùbá coaching classes kò ní pẹ́ bẹ̀rẹ̀ o. Ọ̀la ló yẹ ká bẹ̀rẹ̀. Ìdí méjì ló lè má jẹ́ ká bẹ̀rẹ̀ lọ́la. Àkọ́kọ́ ni pé àwọn èèyàn sì ń forúkọ lẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé odidi ọ̀sẹ̀ kan ti kúrò nínú mọ́ǹtì yìí. Ọ̀sẹ̀ kan tó kúrò nínú mọ́ǹtì yìí ọjọ́ méjì class ọjọ́ méjì ló ti kúrò yẹn. Lọ́dọ̀ mi mo rí gẹ́gẹ́ bí cheating pé mo fẹ́ yàn àwọn èèyàn jẹ because oṣooṣù program oṣooṣù ni. So nígbà tó ọ̀sẹ̀ kan bá ti wá kúrò ńbẹ̀ tí lecture méjì ti kúrò ńbẹ̀ báyẹn kò ní complete èmi cheat wọn nìyẹn and I hate cheating. So yẹn lè má jẹ́ ká bẹ̀rẹ̀ lọ́la
ẹlẹ́ẹ̀kejì nípa àwọn èèyàn sì ń forúkọ wọn sílẹ̀ wọ́n sì ń forúkọ ọmọ wọn sílẹ̀ so ẹ̀yin náà fẹ́ forúkọ ọmọ yín sílẹ̀ ẹ bá mi sọ̀rọ̀ pẹ̀lú WhatsApp lórí nọ́mbà yìí +234 904 851 9362 +234 904 851 9362 time tá a máa ṣe òun náà ní 8 pm la máa bẹ̀rẹ̀ lálẹ́ Saturday àti Sunday so ó máa jẹ́ ọ̀sán Amẹ́ríkà Canada bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so a ti rí time yẹn pé ó máa fi for everybody so ẹ fẹ́ forúkọ ọmọ yín sílẹ̀ mo tètè dé mo ráyọ̀ mo pẹ́ lẹ́yìn àánú ò ṣe yín o kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ o so ìyẹn fún Yorùbá classes wa. Now the grievances resurfaced in 2014 when the late Onisijuade and many influential stakeholders in Ife rallied behind Ọ̀túnba Iyọlá Omisore in his bid to become governor of Osun State. Ẹni yẹn ṣe mistake. Ile-Ifẹ ti rally round di Ọ̀túnba Iyọlá Omisore as far back as 1998. 1998 la kọ́kọ́ lọ́dọ̀ tiwa o nífẹ̀ẹ́ náà tó 1998 la kọ́kọ́ gbọ́n pa Omisore rí because I call him Atọ́ba tẹ́lẹ̀ iṣẹ́ Adeleke lọ́kọ́ gbé ọ̀rẹ́ nǹkan lọ́kọ́ no nǹkan lọ́kọ́ gbé helicopter wá sílùú wa rí o Awólọ́wọ̀ gbé helicopter wá rí Bọ́lá Ìgè gbé helicopter wá rí that was 1980 bóyá 82 83 so iṣẹ́ Adeleke ló tún gbé helicopter wá Omisore ló customize mọ́tò Crisol 1 Crisol 2 Crisol 3 Crisol 4 Crisol 5 Crisol 6 Crisol 7 Crisol 8 Crisol lọ́bẹ̀ àgbẹ̀ olówó lẹ́ni yìí o ẹni ìlówó ilé ni ó jẹ gómìnà o that was 1998 gbogbo ẹ̀ ló sojú mi ok Omisore ló gbogbo alágbọ́ sórí yẹn ẹni tí ó bá gbọ́ díẹ̀ Omisore ló finance AD nípínlẹ̀ Ọ̀ṣun gbà náà ibi táwọn lò fọ́fíìsì Omisore ló ní Omisore ló fẹ́ jẹ gọ́fúnọ̀ káwọn Abraham Adesanya àwọn Bọ́lá Ìgè kan tó pàṣẹ èdè ẹ̀ bí kò ní sọ̀rọ̀ fún Bísí Àkàndé lọ deputize bí Bọ́lá Ìgè ní 1983 1979 to 1983 pé Bísí fẹ́ ṣe gọ́fúnọ̀ o bí wọ́n bá ń wò mí kan máa já mi Bísí fẹ́ n tó dìjọ Omisore àtàwọn Bọ́lá Ìgè nìyẹn Bísí fẹ́ ṣe gọ́fúnọ̀ o ó sì ti ń dàgbà ọmọdé ara tiẹ̀ nìwọ ní sùúrù fún Bísí ọ̀sọ̀dún mẹ́rin lẹ́yìn ọdún mẹ́rin kí wọ́n débẹ̀ gbogbo alamọ́tọ́ ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà before 4 years àwọn méjèèjì náà ti yọ Iyọlá Omisore kó gẹ́gẹ́ bí igbákejì gómìnà to me torí bó ti ń gé ní grand yóò dẹ̀ fún wọn nìkan láti wọlé ẹ̀kejì because nígbà tán ti ń ṣe lọ pọ̀sẹ́ntì nǹkan yóò wù iye second term náà ti ń wu bàbá Bísí Àkàndé bóyá bẹ́ẹ̀ ló ti ṣẹlẹ̀ o bí ìbá ṣe bẹ́ẹ̀ ló ti ṣẹlẹ̀ òye tó yé mi ń gbà náà torí mo follow story yẹn wọ́n yọ Omisore kó gẹ́gẹ́ bí vice governor so kì í ṣe 2014 ní Ifẹ̀ tó rally round Omisore láti ilẹ̀ náà ti rally round rẹ̀ so lẹ́yìn ìgbà náà lọ sí senate okay federal stakeholders in Ife rallied behind Ọ̀túnba Iyọlá Omisore in his bid to become governor of Osun State according to this narrative. Lo and behold, can I tell you one fact? Torí this Omisore ló mú èmi relate ló mú èmi súnmọ́ Ile-Ifẹ̀ ní 2013 because I just fall in love with him. Pé mo ń jẹ́ àkàndá ọ̀rọ̀ Awíkonko Omisore ni mo kọ́kọ́ ṣiṣẹ́ fún without payment. Kò mọ̀ mí o ẹnìkan kò rán mi o Ṣàngó Ọ̀tà ni mo wà tí mo ti ṣe against Arẹ́gbẹ́ ìjọba Arẹ́gbẹ́ ní Ọ̀ṣun ó ti sú wa o kẹjọ wẹ bá mi kó gbàlẹ̀ wọn ká fi gbá wọn lọ nínú òsì omi ò yọ ó ti sú wa o ìjọba tí ò lè rò lórí ẹjẹ ká gbà wọn dà sómi ìjọba Arẹ́gbẹ́ ní Ọ̀ṣun ó ti sú wa o ẹjọ wẹ bá mi kó gbàlẹ̀ wọn ká fi gbá wọn lọ kí ló mú tàn wá ná ẹnu dídùn ló fi tàn wáyé kí ló wá lò fún wa jìbìtì ló mọ̀ ló wọlé jìbìtì òṣèlú kágbẹ́bí fáláre káfowó rà nìyàn kákólùdìbò wá láti Èkó jìbìtì ló mọ̀ ló wọlé ìjọba Arẹ́gbẹ́ ní Ọ̀ṣun ó ti sú wa o ẹ dákun ẹ bá mi kó ìgbálẹ̀ wọn ká fi gbá wọn dà sómi ìjọba Arẹ́gbẹ́ ní Ọ̀ṣun ó ti sú wa o. mo mú wá fáwọn ẹgbẹ́ wọn gbà náà wọ́n dẹ̀ pílẹ̀ wọn láìkẹ́ àwọn mi lọ sọ́dọ̀ Omisore handshake lásán ló fún mi Omisore wà láyé kò ikú òsì nípa ikú ìpẹta lójú ran yóò dàgbà yóò dògbó handshake lásán ló fún mi
well done ẹkúṣẹ́ bọ́tún bá ti sọ́njọ́ náà nu ṣíṣì tó yọ mẹ́gbà mọ̀ ká sára because interest mi mo rí as in wọ́n ti accept ẹ̀ wọ́n like ẹ̀ God bless you Mr. Kunle Tomet God bless you sir torí pé wọ́n like ẹ̀ wọ́n ti ẹ̀ gbọ́ wọ́n ti ẹ̀ ń play káàkiri wọ́n ra káàkiri wọ́n print ẹ̀ sí CD I was happy wọ́n máa ń play ẹnu mọ́tò wọ́n máa ń ṣe àmọ́ àwọn gba orin mi náà that was 2013 because I always believe in foundation mo máa ń like láti bẹ̀rẹ̀ nǹkan wẹ́rẹ́wẹ́rẹ́ kí n máa grow níbẹ̀ mi ń like láti máa torí mú gígùn nílé ayé mi ìdẹ́ fi wà wàrà rédà lẹ́ẹ̀kan so that was 2013 ní múrasílẹ̀ sí 2014 kí ló mi ṣoore ṣe fún mi tí mo fi like ẹ̀ I've said it times without number solar lásán náà ni o ó ṣe solar street káàkiri nígbà tó wà ní Senate tó ṣe solar street káàkiri gbogbo Ifẹ̀ central ní Ifẹ̀ east ní Ifẹ̀ north ní Ifẹ̀ south ní o ó ṣe solar light káàkiri ìkan wá fọ́ọ̀lù síbi tí mọ́mì mi ti ń dáná àkàrà lálẹ́ ọ̀tàn o my things are always natural I am always sincere God bless you sir so ìkan wá fọ́ọ̀lù síbi tí mọ́mì mi ti ń tàkàrà èmi wálé látẹ̀kọ́ ń tèmi mo kàn wá rí i pé náà wà níbi tí mọ́mì mi ti ń tàkàrà pé àárọ̀ báyìí ṣe solar wọ́n wá ní omi sóore mọ̀ ní o gbogbo ìgbà tán bá ń dìbò tómi sóore bá jáde ńgbà náà omi sóore mọ́ mi máa ń dìbò fún kò sí ní tọ́kàn wọn pẹ̀lú pátì kan ẹgbẹ́ ìwòlẹ̀ lómi sóore wà o nítorí mi náà fall in love nìyẹn nígbà yẹn so now according to this narrative the late Senator Adeleke and members of his family weaken Omisore's chances by defecting from the PDP alongside their loyalists. Supporters of Omisore believe the Adeleke family frustrated the collective aspiration of the Ife people to produce a governor that year. God bless you. Exactly bó ṣe ṣẹlẹ̀ nìyẹn. Àwọn Adeleke family ni ó jẹ́ kó Omisore di governor of Osun State. I can state that categorically. Wọ́n fọ̀tẹ̀ ṣe pátápátá láàfọ́jú wọn fi ṣe kùnàkùnà làádẹ́tẹ̀. So tí Ile-Ifẹ̀ bá kórìíra ẹbí Adeleke wọn ò jẹ̀bi màá narrate ẹ̀ fún yín dáadáa so by the time tó certain Omisore máa wọlé ní 2014 ó certain bàjẹ́ kò sí strong candidate now yọ ọ̀nà Arẹ́gbẹ́ mọ́lẹ̀ pa ńgbà náà time yẹn ni wọ́n pàṣẹ Tóyìnlọ́lá bọ́ sí APC wà very very frustrating Isiaka Adeleke bọ́ sí APC Oyinlọ́lá bọ́ sí APC omi ti tán lẹ́yìn ẹja wọ́n mọ̀ ní to the best of my understanding kò sẹ́ni tó yẹ kó Omisore ó kí mọ́ láàrin wọn as far as I'm concerned. kó tó di pé ikú wọlé ọmọ akọni lọ Isiaka Adeleke jáláìsí Omisore lọ support Demola Adeleke ẹni tó yẹ kó díje fún senate yẹn Omisore ló jẹ́ kó tàn step down pẹ̀lú negotiation láàrin wọn àtàwọn Demola ìwọ máa lọ senate kémi ọ lọ sí governor Omisore dẹ̀ fún bákẹ̀ wọ́n jọ ń campaign káàkiri ni I saw it n ló fún mi lórí ọ̀fẹ́ láti sọ̀rọ̀ ń pa ẹ̀ ibi tán campaign dé Omisore ń tẹ̀lé Demola Adeleke wọ́n jọ ń lọ ni nígbà tó dàsìkò gómìnà Demola Adeleke drop senator ó tún díje fún governor wọ́n tó kọjú Omisore sí báwọn èèyàn ṣe rí nìyẹn. So now Adeleke family frustrated the collective aspiration of the Ife people to produce a governor that year in 2017 following the death of Senator Isiaka Adeleke. The Adeleke family, that was 2017, yes. Takọ́kọ́ Isiaka Adeleke àwọn Oyinlọ́lá àwọn náà frustrate effort Omisore tí wọ́n jẹ́ kó Omisore tí Arẹ́gbẹ́ fi ní Omisore pọ̀ ni báwọn yẹn bá support Omisore wọlé by far. So in 2017, following the death of Senator Isiaka Adeleke, the Adeleke family returned to Ife to seek reconciliation with Omisore. Fact, I was aware. Omisore dẹ̀ jẹ́ èèyàn kan tó open ṣùgbọ́n èèyàn líle ni Ọ̀túnba Yọlá Omisore ẹ̀wọ̀n bínú reality náà àwọ̀ sọ bẹ́ẹ̀ bá lè wọ́n ti pa ń sẹ́yìn
torí pé ó lé wọ́n ti mì ọ́ wọ́n rí pé kùkù tí ò ṣe é mì ẹ́ mi kùkù tí ara ẹ̀ ló mì wọn ò rí ọmú iná ṣe máa ń resort sí blackmailing tó bá ti díje anytime tó ní Omiṣore bá ti díje wọ́n á resort sí blackmailing ìgbà náà mọ̀ wọ́rọ̀ Bọ́lá Ìgè everybody ti mọ̀ pé Omiṣore kọ́ ló pa Bọ́lá Ìgè ṣùgbọ́n sórí nǹkan kan mi campaign against Omiṣore jọ̀rọ̀ Bọ́lá Ìgè lọ ọ̀rọ̀ Bọ́lá Ìgè lọ Omiṣore àti Bọ́lá Ìgè ń jà lóòótọ́ ó fa ó certain ẹ̀yin lẹ́ni kó fi ipò gómìnà lẹ̀fẹ́ lómi ipò gómìnà ni ò rí dé tó bá sì jẹ́ gbà yẹn ni Omiṣore àti Bísí Àkàndé jọ díje Omiṣore ọ̀nà Bísí Àkàndé reality 100%. ní tó bá mọ̀ pa politics ń gbà yẹn máa testify sí Omiṣore ọ̀nà Bísí Àkàndé mọ́lẹ̀ charisma wà gbogbo nǹkan tí ó lò wà ṣùgbọ́n step down jọ náà ni ò tètè débi tí ń lọ ẹ mọ́ ntẹ́lómi fi máa ń fagiri ṣe é nù gbé ẹja lọ sí field mi ò step down torí irú àsìkò bá náà ni. So like I said Omiṣore àti Bọ́lá Ìgè ń jà ẹ̀yin lẹ́ni kí n step down fẹ́ nìyí òun ló dà báyìí Omiṣore lágbàáyà ni wọ́n jọ pàdé ilé Adéníyì Adébáyọ̀ former governor ìpínlẹ̀ Èkìtì Omiṣore was seated already ó ń wo TV ó ń wo CNN bàbá Bọ́lá Ìgè dé gbogbo èèyàn kí Omiṣore ọ̀kí bàbá ní Omiṣore gbogbo ọ̀rọ̀ tán sọ ń bẹ lọ́wọ́ mi ni o bàbá ní Iyọlá ó kí mi ní Omiṣore ọ̀dáhùn sọ́ọ̀mọ̀ pàgbàlagbà ló dúró síwájú rẹ ní ibi tó Omiṣore ti sọ̀rọ̀ ní ẹgbẹ́ stop ẹ̀ àgbàlagbà lèmi náà kì í sọ ọmọdé ni mímọ́ wọ́n dìde mọ́ra wọn àwọn àgbààgbà tí ń bẹ́ẹ̀ ló bọ́ sáàrin wọn kó tó di pé wọ́n lọ síbi lọ́ńchì ìwé tán wá lọ́dún náà lọ́hùn lẹ́yìn ẹ̀ ni pé wọ́n sí fìlà lórí Bọ́lá Ìgè lẹ́yìn ẹ̀ ni bá ń sáré gbé power bank mi wá pápápá àbí power bank kan wà mẹ́ẹ̀ ọ̀yá yọ ẹnu charger kan wá pápápá ẹ mọ́ bínú o ó ti rí mo ti rí ok ìbákan kù ní 4% bó so ń bó la ń lọ òun náà ni wípé ìjà wà láàrin Omiṣore àti Bọ́lá Ìgè I love those kind of ìjà moment yẹn náà nípa ọdún Ayọ̀ Lágbájú tó jẹ́ bí alátìlẹ́yìn Omiṣore ọmọ fẹ́ ni so now in 2017 following the death of Senator Adeleke, the Adeleke family returned to Ife to seek reconciliation with Omiṣore. An agreement was allegedly reached in which Omiṣore will withdraw his SDP senatorial candidate. Ya ó fẹ́ lọ fún Senate under SDP. Ṣé ẹ gbàgbé Omiṣore cross SDP ńgbà yẹn. Olómú AD wá sọ́sùn. Tàbí ká sọ pé wà nínú àwọn tó mú AD wá sọ́sùn. Wọ́n lè kú òǹbẹ̀ ó darapọ̀ mọ́ PDP. Àwọn tó tún bá tán tó jọ wà ń bẹ̀ tó frustrate ẹ̀ kúrò ń bẹ̀. Ó bọ́ sí SDP. Then okay, allegedly reached in which Omiṣore will withdraw his SDP senatorial candidate, Honorable Bade Falade, to enable the Adeleke camp reclaim the Senate seat. Because Demola Adeleke ń ṣe politics tẹ́lẹ̀ ni. So bẹ́ẹ̀ náà ló ti wá rọrùn bí ẹ̀gbọ́n ṣe senator lórí ipò senator ló ti jọ́lọ́ nípè senatorial district yẹn wọ́n ti máa píkẹ́ lómi kò pọ́n dandan kó jẹ́nu family wọn níbo ni wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn Omiṣore kó lè fẹ́fọ́ wọn ń lọ jẹ́ káwọn Adeleke family kí wọ́n rí tàn kọ́ so to enable the Adeleke and tó yẹ kó díje lọ́ndà SDP because under SDP l'Omiṣore ti lọ fún governor SDP yẹn ẹni tó fẹ́ lọ fún senate ó ní kó step down ọ̀nà post ní Demola Adeleke wọlé so
to enable the Adeleke camp reclaim the Senate seat, while the family in return would support Omisore's governorship ambition in 2018. That was never to be because the Adelekes did not honor the agreement. Instead, that was never to be because the Adelekes did not honor the agreement. Yes, mo ti sọ lẹ́ẹ̀kan. Election day, Demola Adeleke jáde fún governor straight ni. Ó surprise gbogbo wa. Irú èèyàn wo làwọn èèyàn yìí? Ṣé family wọn nìkan wọ́n dáyé fún ni? We said it. I was among. Ṣé wọ́n jẹ́ rò pé family wọn nìkan ni? I did a track then. Ẹ ń bá rántí dáadáa. Ademola Adeleke, Senator oníjó bọ̀dá olódo, wọ́n lẹ́ẹ̀tún fẹ́ du gómìnà, àìnítìjú ló ń yọ yé lẹ́nu, bòṣèlú bá ti dé ojú orí gan ni, àtẹni tí kò gúnjú òṣùwọ̀n, bó bá ti wà ó ń bọ̀ wá díje, wà ẹ̀ kí yín odò lẹ́gbà o, wọ́n lẹ́ẹ̀tún fẹ́ du gómìnà, àìnítìjú ló ń yọ yé lẹ́nu. I came out. Nígbà tọ́rọ̀ wà ẹ́xaga ò sí wà ẹ́xaga tó jáde, reality ni wọ́n ẹ̀sẹ̀ jẹ́ ń tù díẹ̀ ni. So wọ́n ò support Omisore mọ́, wọ́n support ambition ti wọn. Who will blame them? Kò sẹ́ntì nǹkan rí owó, like I said. Owó Omisore àwọn náà dẹ̀ wò gbé opportunity lélẹ́yìí, báwọn bá ìjọ bọ́ máwọn lọ́wọ́ ọbọ̀nù o lóòótọ́. Now that was never to be because the Adeleke did not honor the agreement. Instead, the Adeleke political structure threw up a man with clumsy and controversial education to contest against Omisore. That was Ademola Adeleke, and allegedly manipulated PDP delegates' arrangements through the then national chairman of the party, Uche Secondus. This development eventually forced Omisore out of the PDP, and according to supporters of Ile-Ifẹ agenda, once again frustrated the efforts of the current Oni, Obadeyeye Togunwusi, and Ife stakeholders to produce a governor in 2018. Ile-Ifẹ solidly behind Omisore ngba yẹn. Yeah, including myself, because Omisore is Osun State governor that never be. Sorry o. Tẹ́wọ́ gba ṣíṣe lọ́wọ́ Omisore rí. I swear to Almighty God, but I love him naturally. Anybody táwọn èèyàn bá ti ń against, mo máa ń ní special interest nínú wọn. Mo wá study Omisore dáadáa, mo wá wádìí ẹ̀ dáadáa. Mo wá rí pé the man is a simple man. But ọ̀tá pọ̀ fún torí pé orí ẹ̀ tóbi èèyàn ńlá ni. Borí bá dẹ̀ ṣe tóbi tó ní ṣe fó lórí. Bí ó wá jẹ governor kò túmọ̀ sí pé Omisore ò jẹ́ nǹkan kan. Omisore is always a man. So produce a governor, and if a stakeholder to produce a governor in 2018. Since then, Ademola Adeleke electoral performance in Ife has been a failure. He lost in 2018 and 2022, while another Ife indigene with the same political party, Taofeek Ajilesoro, continue winning elections in both 2019 and 2023. Reality ni o. Though Ife dìbò fún Demola Adeleke, Demola Adeleke lè má wọlé nífẹ̀, wọ́n wọlé nífẹ̀ tó kù. Àwa Ifẹ̀ North, Ifẹ̀ South, Demola Adeleke wọlé lọ́dọ̀ wa lẹ́ẹ̀mejèèjì, especially Ifẹ̀ North, Ìpẹ́tùmúdù and the rest. Demola Adeleke wọlé ń bẹ̀ méjèèjì. The last election tí Demola Adeleke fi wọlé, ó wọlé lọ́dọ̀ wa. Ile-Ifẹ̀ ló ti mú vice governor. Mi ò rò pé Demola Adeleke wọlé ń fẹ́. Kì í ṣe pé wọn ò dìbò fún. Dídìbò fún yàn dàbí kéèyàn wọlé. Distance àárín vote yẹn lè mọ́ tẹ̀lé, ó lè mọ́ pọ̀. And 2018 gan tá à ń sọ tó wà controversial láyé inconclusive. Ifẹ̀ ni mo wà. Ile-Ifẹ̀ gangan mo wà. Inconclusive. Wọ́n lọ́kàn àwọn area kan tán ti fẹ́ ṣe re-election. Omisore dẹ̀ ní ẹnì kẹta tán jọ díje tó ní vote. Area tí ẹ̀ ni wọ́n ti dìbò tó kù. Omisore ló ní same bẹ́ẹ̀.
so àwọn candidate méjèèjì ńlọ́lẹ̀tọ̀ láti persuade ẹ̀. àwọn Démọ́lá Adeleke ńgbà náà ìgbéraga àti gààrù kò jẹ́ kí wọ́n wá bá Omiṣore ni Oyètọ́lá fi wá nígbà náà fi sọ wípé wọ́n dá passport Omiṣore padà, oríṣiríṣi nǹkan tó jẹ mọ́ Omiṣore wọ́n promise ẹ̀ ló tó darapọ̀ mọ́ APC nígbà yẹn. lẹ́yìn ọ̀rẹ́yìn ni wọ́n fi fún secretary party wọn, because negotiation ni politics. so ní tí mo fẹ́ proof ń bẹ̀ o mi ò tí ì débẹ̀ ni o. so this reflects the enduring political disrupts towards the Adeleke family among traditional rulers, elders, and sections of the population. Many residents had hoped Governor Ademola Adeleke would repair his family's relationship with Ife through developmental projects and inclusive governance. However, the administration has merely repeated the neglect associated with the late brother's government. Baba Laro ló ń tọ̀ ń pa. Demola Adeleke ti mẹ́ndì shortcomings yẹn. Béèyàn kan bá sọ fún mi pé Ile-Ifẹ ò wà inclusive into this present government, ìṣẹ́dà kò ń tọ̀ ń fọ́ lójú tàbí kó di létí tàbí kó má bá wa gbélé tàbí kó má ríran tàbí kó má gbọ́ràn tàbí kó jẹ́ ọlọ́tẹ̀. Ńgbà tí wọ́n fi ọjọba tó tún gbàwòrè sọ fẹ́ jẹ gbákejì Olódùmarè ni ọmọ Ifẹ̀ ni vice governor. So what else do you want aside that? Tó máa jẹ́ kẹ́ wà inclusive nínú ètò ìṣèjọba. So kò ń tọ̀ ń lọ wá bí jókòó. That means Adeleke ti mẹ́ndì kíní yẹn. Ìlú tán bá kàkúnná ti máa ń mú vice governor. So gbogbo ìjà àtọ̀tẹ̀ tó bá wà ń bẹ̀ ó ti yẹ kó rodò kọ́ lọ mú mi. So however, the administration has merely repeated the neglect associated with his late brother's government. Rárá o, kì í ṣe merely repeated nǹkan kan, kò repeat ní tó ti ṣẹlẹ̀ sẹ́yìn. Wọ́n ti kó lórí tó ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀, wọ́n ti forge ahead, wọ́n ti move forward. Now, despite the state's huge revenue profile, several inner roads in Ile-Ifẹ remain a deplorable condition. While numerous road projects have been concentrated in Ede, although the Lagiri flyover project is generally acknowledged as a commendable initiative, some residents insist it was not the most pressing need of the town. Ẹ jẹ́ kí n sáré dá onítọ̀ lóhùn. Lóòótọ́, èmi náà wà nínú ẹni tó sọ wípé Lagiri ò ní di flyover. But lo and behold, Demola Adeleke ṣe consultation pẹ̀lú àwọn stakeholders ń fẹ́ ní tí wọ́n fẹ́ ló ṣe fún ọ yẹn. Ṣé Ile-Ifẹ nìkan wá ní? Ìjà sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà wọ́n fún ní flyover, owó tán máa fi ṣe flyover yọ kan yẹn ẹ mọ iye títì míì tí ó ṣe ń bò míì ń tẹ́ ẹ fẹ́lẹ̀ béèrè o. Ń tí Ile-Ifẹ fẹ́ ni wọ́n béèrè lọ́wọ́ Demola Adeleke and he did it. Ó consult yín, ó consult àwọn àgbààgbà, wọ́n lè mọ́ consult àwọn àtàjọ́ ọmọ kéékèèké kí làwọn fẹ́ mọ̀ bó làwọn fẹ́ mọ̀ ní táwọn àgbà bá ti gbà náà gbogbo àgbà. So kéèyàn tó mọ sọ báyìí rọ́bìṣì ni pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ títì Ile-Ifẹ ní ọ̀dá. So kàn ṣe bíríìjì fún kàn ṣe flyover fún Ile-Ifẹ kàn tó máa ṣe títì míì fẹ́ yìí náà. It's not done like that, man. Ngbà yìí sẹ́yìn nìkan wọ́n dálé ayé fún. Ìlú tó kù ńkọ́ kí ni kí wọ́n ṣe síbẹ̀ kàn má ṣe nǹkan bẹ̀ gbogbo state Ile-Ifẹ nìkan náà sí go and sit down now. Tẹ bá fẹ́ sọ̀tẹ̀ wá bí bòmí tẹ fẹ́ sọ̀tẹ̀ sí. Lẹ́jọba ilé tí ń lọ yìí o Demola Adeleke fífọ Ile-Ifẹ. 14.9 for flyover. Mo wà ní ẹni tó sọ́ngbà yẹn pé Ifẹ̀ ò ní ìdí flyover yìí. And lo and behold, ẹni tí ó yẹ lórúkún tí ó rẹ́rìn yóò kọ́kọ́ sunkún kó tó rẹ́rìn. Kí ni tó jẹ́ kémi ọkàn dẹ̀ mi gbà yẹn ni pé kò sí company nífẹ̀ẹ́ dàbí alára. Àwọn tí wọ́n ń ta bàtà lẹ́gbẹ̀ẹ́ títì, tó ń ta bàtà lẹ́gbẹ̀ẹ́ títì, tó ń ta báàgì, tó ń ta aṣọ lẹ́gbẹ̀ẹ́ títì, gbogbo ṣọ́ọ̀pù yẹn ni wọ́n clear láti fẹ́ títì sẹ́yìn láti ṣe flyover. Èmi wá ń consider pé àwọn tó ń tajà yìí ìbò náà ti fẹ́ mọ̀ tajà báyìí. The majority wọn ò ní balance mọ́ because ibi tán ti ń rọ̀rọ̀ ajé wọn nìyẹn, tán ti ń bọ́ ẹbí wọn, tán ti ń sanwó iléèwé ọmọ.
pé báwo náà ifẹ́ ṣe ibi tọ́kàn tèmi lọ nìyẹn pé àbá kan expand títì ní Ile-Ifẹ nídìí flyover ibi tó wà yìí majority náà ló sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n gbà tá a wá sọ bẹ́ẹ̀ àwọn tí ó accept ẹ̀ ti accept ẹ̀ gọ́vnà ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí already medicine after death ni tábà tó ẹ̀sẹ̀ rojọ́ tí ò nídìí. So ẹ sọ fẹ́ni tí ó kọ kínní yìí kò láròjinlẹ̀ dáadáa tí bá tún béèrè pé torí pé Démọ́lá Adeleke ṣe títì lẹ́dẹ̀ gbogbo títì tó wù kí Démọ́lá Adeleke ò ṣe lẹ́dẹ̀ kò tó flyover fẹ̀. ẹ jẹ́ appreciate ẹni tó bá ṣe ẹ má jà máa fi gbogbo nǹkan lẹ ojú pa. I belong to no political party and I have no candidate but I will say the truth. Ó fún mi ní grace because gbogbo conscience mi lọ́mọ. I collected no dime from anybody.